Hello. Ṣé wà? Mo wà ókè o. Kí ni sọlẹ̀? Mo wà pa. Ẹ yọ. Báwo ló ni? Fáyìn o, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ jẹ. A máa tata jèrè o. Àmín. Wọ́n ní ká wá fún tìbí. Alájọ, ṣé bí mo ti san owó tèmi mọ́ àná? Ẹ wọnú pépà yín àbí ìwé yín. Ẹ wo mi ò rántí o, mi ti gbàgbé. Ọkàn yín máa ń fà mí ló máa ń jẹ́ kí n máa wá bíbá ẹ má bínú. Ẹ wo Alájọ, ṣé mo pé ọ̀la ni màá nídìí owó yẹn, ọ̀làdẹ lóṣù máa parí. Mo nídìí urgently ní ẹjọ́ tó yọ Ọlọ́run. Mo fẹ́ fi ṣe nǹkan tó wà important sí mi, ṣe ti gbọ́. Ọlọ́run máa ń mi lẹ́dẹ̀ sọ̀rọ̀ báyìí. Ṣé láti gbà tẹ́ ti dájọ́ fún mi? Ṣé mo disappoint yín? Ẹ mọ̀ mí ni, débẹ̀ ìyàwó ni, bàbá náà yọ̀ ẹ́ débẹ̀. Báwo ni? Ara bí gan, kó mú káàdì ẹ̀ lẹ̀. Kò fi káàdì ẹ̀ sí bíbá bí. Kò fi sí bíbá yìí. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà ló wá sí bíbá yìí sí i. Owó dàbó wà ń ṣọ́ọ̀pù ẹ̀ wò ń bẹ̀. Ẹ jẹ́ ń wò mẹ́rin ṣá. Àbí kò sówó lọ́wọ́ yìí? Èmi ò wá mọ̀ yẹn o, èmi mọ̀. Kò ta ni. Mo ń bọ̀ wá lọ wò. Ṣe tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. Ó sùn mí ní parọ́ ó sùn mí. Kí ló dé? Kí ni mo ṣe ta ni mo ṣẹ̀? Tèmi ṣe wá rí báyìí. Mo rìn mo ríṣẹ́. Gbogbo ibi tó bá ti tún fẹ́ fún olúwẹ̀ ń ṣe ọ̀tọ̀ ni nǹkan tó máa fi lọ́yàn bí ẹ̀gbin burúkú. Ó ti sú èmi o, ó ti sú mi nílùú yìí náà. A ní ọmọ máa sọ bẹ́ẹ̀ mọ́. Ó ti di dandan wá ríṣẹ́ ẹ̀. Ìyẹn lọ sí skul. Ó di dandan kó ríṣẹ́ ẹ̀. Lágbára Ọlọ́run àdúrà la máa fi sí pé wà á ríṣẹ́. Iṣẹ́ gidi dẹ̀ ló máa rí lágbára Ọlọ́run. Kí láǹfààní skul ta lọ yẹn gan? Kí láǹfààní ẹ̀? Kí láǹfààní skul ta lọ? Ó ti tó bá yá wọn ló lè pọ̀ ngbòrò àṣẹ níjàlè nígbà tí ò síṣẹ́. Èmi mọ̀ pé lágbára Ọlọ́run ó máa ríṣẹ́ gidi. Ṣórí gbogbo wàhálà tó tiẹ̀ ń fi sọ́kàn yìí for the meantime ni òwò máa wò àjọsímùdá ọ̀la ló máa kó fún mi. Èmi láyé mi ọlá ìtàn tí n bá nílò ẹ̀ nǹkan tó bá sí fún mi ṣé ìyá ò ní jẹ mí kú ṣé mi ò ní kú báyìí àtẹ̀mí àtàbúrò mi tí wàá máa ta ni Ọlọ́run ló ní kí n nírú ẹ̀ lọ́dọ̀ tí bá fẹ́ jẹun ìwọ ni tí bá fẹ́ mu mi ìwọ ni tí bá fẹ́ wọṣọ ìwọ ni báwo lolú ẹ̀ ṣe fẹ́ ṣe bí ọkùnrin báwo la ṣe fẹ́ ṣe bí ọkùnrin má wọrí mo tiẹ̀ fún ẹ ìwọ lọ́kọ èmi nìyàwó at least for now. ṣé mo ṣe máa bá lọ rèé tó bá yá wọn aléèyàn wà frustrated èèyàn lè má ní lọ́tí tí kò kàn gbégbá fẹ́yàn ni tó bá ní kí ló ṣe kò ní òrìṣẹ́ òrò jẹjẹ. ní kò ní sùúrù ìyẹn náà ló máa fi máa wò pé o ní ẹ̀mí and you know that I can do anything to make you happy you know that mo mọ̀ kó máa ti rẹ̀ kí ló máa jẹ báyìí. anything but máa prefer bread àtẹwà ṣùgbọ́n pé yẹn lè gbé mi dàárọ̀ la. bread àtẹwà ó ti máa ń jẹ jù ó dá wá jókòó kí n bẹ́ẹ̀ lọ gẹ́ẹ̀tì àjẹ. kí mo lè bẹ ṣiṣẹ́ mo lè máa bẹ lọ ṣọ́lẹ̀. a ní o máa ṣe ìyọnu mo máa tó dé sin iṣẹ́ púpọ̀ sílẹ̀. no jẹ́ kí n bẹ́ẹ̀ lọ́nà àwọn orí ẹ̀. mo ti bọ́jà sẹ́yẹ́ bẹ́ẹ̀ lọ́la. kí ló ṣe é tó dájú kò sí bíbá. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ school fee mi náà ni mo láti sanwó yìí before Friday ẹ jẹ́ bẹ́ẹ̀ extra yẹn mo fi ń ṣeré ìbọ̀dá mi. gbogbo nǹkan tèmi náà rí iwájú nìyẹn mi ò rọrùn sùn nǹkan wò pé ibò tẹ̀ la lè kọjú sí gan-an mi ò rí láìtàn tó jẹ́ pé òun ni mo tún máa ń sáré lọ bá ó lájọ tí kàn pé ó di next month kájọ tó kàn àdẹ̀ṣẹ̀bẹ̀ lóṣù yìí ni. dáàmì ṣe fẹ́ gbọ́n kan ìka ni àwọn parents wa. kúnlẹ̀ ṣé tó ń pè wọ́n níka àti pé báwo ni ilé ìṣe kan òkú ọ̀run àwọn tó ti kú náà. ìdí tí mo sọ pé ká làwọn parents wa ni pé nígbà tí wọ́n mọ̀ pé àwọn ènìyàn tó bá jìnnà àwọn máa tètè kú kí ló tí wọ́n ti tẹ pamọ́ṣẹ́ kó ṣiṣẹ́ sílẹ̀ kó fi property lè fún wa tó ẹgbọ́n fún wa lógún ní sí àní máa jìyà tá à ń jẹ yìí dáàmì mi àti ti jìyà jù àti kékeré láti ń sọ́fà pọ̀. lórí ọ̀rọ̀ ọmọdé lè tó sọ yẹn ló ti fọ ọmọdé bọ̀. kò sóbi tí òun kó táwọn ọmọ ẹ̀ jìnnà bẹ́ẹ̀ kò sóbi tí òun pé kó fi properties àtọwọ́ tó pọ̀ lẹ̀ fáwọn ọmọ ẹ̀ kó tó kú sórí tiwa yìí wọ́n fẹ́ kó gbà pé kádàrá ni bá ṣe kọ́ nìyẹn lẹ́sìn kan tó lè ṣe kádàrá ni. ṣùgbọ́n ẹ̀gbọ́n mi
ṣé kádàrá tá à ń sọ iná rí ni ká má ti rí ibi kankan tó lè assist wa. kádàrá ni àjùmọ̀bí ò kan tànù ẹni tó lọ́n bá rán síyàn kọ́ lórí ẹ̀kan sọ̀rọ̀ báyìí ni kò bá ti wọ́ọ̀sù báyìí lọ tí ó bá ṣe láìtàn tó máa ń ràn mí lọ́wọ́ bùkátà yóò bá ti wọ̀ mí lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ìwọ ọ̀gán mọ̀ pé mi ò ní agbára kankan ọ̀rọ̀ kò rí bó ṣe rí bọ́ lọ́tẹ̀ yìí ni if not láìtàn bá ti jùlẹ̀ tí ọmọ fọlọ́wọ́n bá bẹ̀ má ronú á dá lágbára Ọlọ́run. mo ti gbọ́ mo lè ti gbà kàn. jọ̀ọ́ mọ̀ pé tó bá ń ronú sí i èmi máa wà more depressed jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ Ọlọ́run á dùn wà nínú àṣẹ ètò dá láìpẹ́. mi fẹ́ sáré dé café mo fẹ́ lọ check in kan lórí net. péré ìkẹba kan lè jẹ ìdí olùkọ́ dẹ̀ nìyẹn. o èmi jókòó síbẹ̀ látàárọ̀ bí tí tó jẹ́ àárọ̀ tí mo ń kọ́lẹ́ gbogbo àgbáyé tí mo ṣe mo ń lọ́pọ̀lọpọ̀ lóbẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì bíbà yìí bí tí ìgbà 20,000 naira lé mi ò wá dé bí o wá rẹ̀ tó yẹ yáyáyáyá pẹ́yẹ́. jọ owó tó yá lọ́wọ́ mi lọ́jọ́ sí lónìí 25,000 eléyìí tí mo ní kérékè mú wá fún mi lónìí. so tábà ro méjèèjì pọ̀ 25 àti 15,000 èló nìyẹn. ó jẹ́ 40,000 nínú 40,000 naira yẹn ló ti dá padà. mo ti dá padà bọ̀ mo ní intention láti dá owó yẹn padà fún yín mo pé tí bá yá 20,000 naira eléyìí tí mo ṣe fẹ́ gbà sí tí bá yá mọ́ 40,000 naira tó wà níbẹ̀ á jẹ́ 60,000 má lè kó gbogbo ẹ̀wà tí wọ́n ti gbàjọ má lè kó wá fún yín padà. o ní intention láti dá padà ṣùgbọ́n nǹkan tó máa ṣe fún mi 40,000 tó wà lọ́wọ́ ẹ̀ yẹn bá mi yọ 20,000 naira tó nídìí yọ nínú ẹ̀ wá fi change tó o fi ránṣẹ́ sí mi mo rí pé òpònú ni ẹ ọ̀dẹ̀ pátápátá ni ẹ ìwọ ń kó owó títì ẹjọ́ wá lọ invest sórí ọkùnrin sórí ọmọ lórí burúkú yìí káàbí kí wọ́n porí kí wọ́n porúkọ ẹ̀ yẹn. àti mi irọ́ náà pamọ́ mi ò kó owó fọkùnrin má ṣe kó owó fọkùnrin níbi tó yẹ pé mo fi owó yẹn mo fi ra materials. bẹ́ẹ̀ ni òṣì sọ́run kọ́sọ́mà wo ló ń ra materials wọ́n mọ̀ pé ìgbẹ̀yìn ló ń yúlò kó àdá á tó yí ẹ ọ̀dẹ̀ bọ́tà ní ọ́fíìsì mi kó kúrò dáradára kó ṣí ààrẹ bọ́sítà bíbá yìí out of this place. owó mọ́tò kan owó aeroplane ni tíọ. ẹ ló kì í. ẹ bá dákun má ṣe yà wọ́n ẹ bá dákun má ṣe yà wọ́n ọ̀rọ̀ ìfẹ́ oró ọ̀fà ìfẹ́ tó bá wàrà tó kò ṣe yọ ẹ bá dákun má ṣe yà wọ́n. Esther ní kó wọlé láìtàn báwo ni ọlọ́mọ ló ní pé wà bá mi. ọlọ́run èrò ọkọ mi ni níbo ló wá ń lọ báyìí sí. mo ń jáde ni. wo mo wá rí ṣòye àǹtí mi ò dá o kí ló ṣe dá gidi gan ni n bá lọ sọ́fíìsì àǹtí lánàá
bánà àǹtí ẹ̀jọ̀ mo fẹ́ rí yín àǹtí kọ́kọ́ dá mi dúró ná 30 minutes káàntí tó lè dá mi lóhùn nígbà tó tún máa dá mi lóhùn kan bánà àǹtí ẹ̀jọ̀ mo nídìí 20,000 naira kànjọ kọ́ yá mi ní 20,000 naira yẹn pé màá dá padà fún wọn ní ìparí oṣù tí n bá gba àjọ o pé màá fún wọn lówó wọn padà àǹtí bá bẹ̀rẹ̀ sí ní sírègùn 25,000 tó dáńjọ́ ni ṣé ó dá padà 15,000 tó dáńjọ́ ni ṣé ó dá padà láǹtí tó jẹ́ pé ìyá mi báyìí ló rán wọn lọ sí school tán lọ sí university tán ní masters gbogbo nǹkan tí àǹtí dà ní èní ìyá mi ní o kò ṣẹ̀yìn ìyá mi o tí àǹtí gan tó fi dèèyàn gidi tó fi fẹ́yàn gidi kò ṣẹ̀yìn ìyá mi o tí gbogbo èèyàn bá tẹ wà ìyá èèyàn lówó nínú ayé ṣáàntì mi kò yẹ kó yá mi lówó ṣé kò yẹ kó máa tọ́jú mi nígbà tí ìyá mi ò sí mọ́ báyìí ṣé kò yẹ kó máa tọ́jú mi dáadáa. wáyà ń sè mí wá ń ṣe télọ̀ ká ló jẹ́ kó rán mi lọ school tó rán mi lọ sí yunifásitì kí n tún ní òkè mo fẹ́ lọ ṣe masters àbí tb àti kí ló tún máa ń pè yẹn náà kí ni mo fẹ́ lọ ṣe o kọ́ ní àìmí máa volunteer láti rán mi lọ sí school àǹtí mi ò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn secondary school àǹtí mi ò bá rán mi lọ fún àwọn alówó tó ń sọ wọn àfi mi ṣá èlò ni mo bè lọ́wọ́ 20,000. àǹtí ẹ̀ jẹ́ kó wọlé sínú ọ́fíìsì wọn. wọ́n jẹ́ wọlé. wọ́n nice tó bá jẹ́ pé mi ni ẹnu gate máa ti sọ fún wọn pé mi ò fẹ́ rí ẹ. kí ló dé. so torí pé wọ́n ti já àǹtí ẹ̀ ń sin o gbọ́dọ̀ sọ wọ́n dẹ̀dùn arìnlẹ̀ ìwọ náà sọ sí o ti yáwó ò san kí ni problem ẹ̀ o wá ń parọ́ ló fẹ́ fowó ra ọjà sí shop why you lying why you deceiving yourself ọjà wèrèwò ló ń rà sí shop torí bẹ́ẹ̀ mo ṣe débẹ̀ tí mo bọ́jà ń bẹ̀ àbí kò tó gìrìwò tó invest lé lórí tó ń gbowó lọ́wọ́ ẹ̀ Yinka or whatever tó pé owó ń parọ́ ń tan ra when will you stop deceiving yourself. èmi ò náà wo fún Yinka material mo fẹ́ fi ra ó ṣe mọ àwọn design kìíní tó máa ń fi sí aṣọ tó máa fi ń tèpá aṣọ yìí àwọn nǹkan tí mo fẹ́ fi ra. èmi náà rí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni mo ṣe dé shop ẹ̀ ni mo ṣe ń bẹ̀rù bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ló ṣe yọ lára ẹ wípé òun ra design òun dájọ́ torí bẹ́ẹ̀ ló ṣe hàn lára ẹ èmi náà rí jẹ́ kí n sọ fún ẹ never date a man that has got nothing to lose. Báwo ló ṣe máa fẹ́ ọkùnrin ṣe pé ìwọ ló invest kò lè ní anything láti regret tó bá tẹ̀ sọ pé òun ò fẹ́ ẹ mọ́ why tó ń ṣe báyìí mi ò ní pé kó má love ọkọ it is not a crime to fall in love but don't go out of your ways. àwa pẹ́pẹ́ sí wà ní ẹ ìwọ fashion designer ìwọ kíníkan fashion designer anything tẹ́lọ̀ ni ẹ táwọn ará àdúgbò gan bá ti ṣe ẹlẹ́gbẹ́jọdá ẹ̀ kí n raṣọ rán lẹ́yìn amendment 2020 naira ó wá kó gbogbo owó oko lọ́kùnrin lọ́wọ́ even àbúrò ẹ̀ ìwọ ò rí school lọ o àbúrò ẹ̀ náà tún fowó rán lọ sí school look at your life. ọ̀rẹ́ mi ń sìn mo ti jára mi because mi ò lè jẹ́ kẹ́ fi mí sí slow motion o dẹ̀ rí mi ń sìn o rí pé life mi ti better my dear sister o gbọ́dọ̀ change ways ẹ̀. mo kó fún Yinka o mo ti gbọ́ mo kó fún sórí ìwọ tẹ̀lé mo wá rí iṣẹ́ àgbéyẹn ti sẹ́gbẹ́ kan náà jọ nítorí Ọlọ́run mo mọ̀ pé lánàá gbà tí mo lọ sọ́dọ̀ àǹtí wọn yá mi ní 20,000 tí mo lọ bá wọn pé kán yá mi mo wá wọn pé since tó yẹ pé ìwọ ń sìn o máa ní irú owó bẹ́ẹ̀ yẹn lọ mo wá wọn pé àǹtí ò yá mi 20,000 ìwọ máa lè dá sí méjì wá yá mi 10,000 tiẹ̀. even gan mo lè rí 100,000 raise fún ẹ bẹ́ẹ̀ ni. kò ṣe é. èló 100,000 chicken change ni nǹkan tó kọ́ máa ṣe fún mi ń sìn ni pé tí n bá ti ń lọ wàá tẹ̀lé mi wàá yà sílé wàá change sexy outfit. A máa wá lọ tó bá fi máa rí èní ọ̀la ọ̀túnla tí ò bá mú 100,000 naira délé sọ pé ìyá kan bàbá mẹ́fà ló bí mi. 100,000 ọ̀dà níbo la wà lọ báyìí. ọ̀dọ̀ àwọn bàbá aláyé mi náà ni ọ̀dọ̀ àwọn atóríṣe àwọn náà máa tún ẹ ṣe àwọn bàbá mi tó jẹ́ pé wọn ò mọ̀ láìda wọn ò mọ̀ làtọwọ́ kọ àwọn náà máa náwó fún ẹ. ṣóòjọ́ ọ̀nà bá lóye máa bá mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbo ló fẹ́ kí n fi Yínká sí Yínká tó jẹ́ pé òun ni mo nífẹ̀ẹ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ mi tí mo lè ṣe gbogbo nǹkan fún màá lọ bá bàbá tó rí ṣe kọ àtẹ̀sẹ̀ ṣe ni. mi láìkẹ́ o mi láìkẹ́ nǹkan tó fi lọ mí yẹn o. má bínú ó ti bínú má bínú ẹ̀yìn mi ti fẹ́ máa lọ. hello yeah baby mo ti ń bọ̀ alright then I'll reach you soon. mo ti fẹ́ máa lọ. Kí ló máa ń ṣẹlẹ̀ báyìí sí jẹ́ kí n dúró díẹ̀ ní kó fi dé kó fi mú owó dé. irọ́ wo àdúró báwo lè máa dúró sílé ńgbà tí mi sí mbẹ irọ́ ọmọ pé tíyẹn bá nídìí owó èèyàn máa wà dẹ́sẹ̀ pé lè kó owó góòdù mi ta jálọ láì tán já lọ. Ọ̀gá. a ó fa pẹ̀lú owó àjọ tí mo ní fẹ́ bá. a ti kó wá kì í pẹ́ àtàná mo ti dì í lẹ̀ torí ẹ̀ lẹ́ẹ̀ ní ìdẹ̀ so mo lérè. ṣé pé. ó pé bàjẹ́ ká. Ọlọ́run ṣé o wá. Ilé dé. Ẹ ṣe. Tòní ńkọ́. Ẹ̀fọ́ ni ìṣà mo gba owó ẹ tún ní pé tòní kọ́ ẹgbẹ́ lọ́jà rẹ̀. Ẹ fẹ́ dà ní. Ẹ wo yẹn tún di next week tó bẹ̀rẹ̀ níṣẹ́ ti gbọ́. Mo kàn ní ìdílé láti fi ṣe nǹkan níṣẹ́.
kò sí problem ẹ ṣe ó lè òní gbà o ẹ fi ṣe nǹkan rí o thank you better. alájọ yẹn ti kó owó wá. ó ti kó wá. àjọ tí mo ṣì dá ní o òun ló ṣì kó wá o. màá gbà bẹ́ẹ̀ ń dà. 10,000 naira lásán ni. ìyẹn náà tó nǹkan at least. ṣó máa tó. Kúnlé àtẹ̀lé fi lè san tuition fee ẹ̀ ọlọ́run àdé máa fún lówó nǹkan tó kù létà. Sweetie o ṣe kan thank you very much o ṣe Ọláìtàn ó mọ nǹkan tó ṣe fún mi yìí o pẹ̀lú ògùn ọlọ́run bó ṣe ń dùn mí inú yìí ọlọ́run máa bá mi dùn mí apadà sí burúkú ò ní jẹ́ tiẹ̀ láéláé èṣù bí èèyàn bí èṣù ò ní wà a máa bára wa kalẹ̀ ni pẹ̀lú ògùn ọlọ́run bó ṣe ń dùn mí inú ẹ̀ máa dùn Ọláìtàn inú ẹ̀ máa dùn ó mọ nǹkan tó ṣe fún mi yìí o pẹ̀lú ògùn ọlọ́run nǹkan tèmi gan máa fi ṣọkọ lórí ọlọ́run máa fi mi kalẹ̀ ó mọ nǹkan tó ṣe fún mi yìí o. I'm so happy because you've done so well thank you darling o ṣe gan jẹ́ kí n tètè máa lọ kí lọ kó fún ṣùgbọ́n. bọ̀ ṣé mo ṣì máa rí ẹ ní alẹ́ ṣá. máa rí ẹ lálẹ́ náà. alright then o ṣe gan máa rí ẹ lálẹ́. okay no problem then. amúnidára á dára fún wa á jẹ kó pàdé ṣe rí bẹ́ẹ̀ ṣe jáde ní mítì yẹn èmi náà ò lè kó fìrí tẹ̀lé yín jáde báyẹn kọ́ máa rò pé bóyá àjọ plan láti kúrò mítì lẹ́ẹ̀kan náà ni. mo fẹ́ dábẹ́. ẹ wò ó jáde káfíńtì. ẹ wò èmi tẹ̀lé excuse jáde ni èmi ò lè tẹ̀lé yín lọ síbi tẹ́ ẹ lọ báyìí torí èmi lọ sí ọjà báyìí. kí ló dé. ẹ wo mi ò ní ní lọ torí pé mo fẹ́ sáré dé ọjà ń sìn mo fẹ́ lọ bá àwọn yín nǹkan ara food stuff sílé wọn ò ní nǹkan kan lé ó ní kò sí rice kò sí gààrí ìdí nìyẹn tí mo ṣe ní pé kí n sáré lọ bá wọn ra food stuff yẹn sílé torí pé owó tó wà lọ́wọ́ mi yìí sìn tí n bá ní pé kí n máa kó lọ síbi táwọn lọ yìí mo mọ àṣọ pé máa lọ nọ́mbẹ̀ yẹn ìdí nìyẹn tí mo ṣe sọ pé kí n sáré kó owó yẹn lọ sí ọjà kí n bá wọn lọ ra food stuff sí ilé ṣe ti gbọ́ mi ò ní lè tẹ̀lé yín lọ ẹ má bínú ẹ jù. agbọ́kọ̀ lórí báńkì jóná ṣó fẹ́ parẹ́ ní láìpẹ́ abọ́kọ̀ kú kí ló dé. irú ayé òṣìwò ló wá iná irú ayé ìranù wo gan ló ń gbé ìgànnà ó dẹ̀ fẹ́ parẹ́ nítorí ọkùnrin ṣé wọn nìkan ló máa kọ́kọ́ lọ́kọ láyé yìí ni o ò lè mí o ò lè jẹun nítorí Ọláyínká tábà sọ ilé Ọláyínká mi tábà sọ tọ̀wọ́n Ọláyínká mi gbogbo owó tó ń mẹ́kì nígbèsí ayé Ọláyínká ló ná lé lórí tó bá gbowó àjọ báyìí Ọláyínká ló máa lọ kó fún tó bá gbowó iṣẹ́ báyìí Ọláyínká ló máa lọ kó fún kí ló dé gan-an ọkùnrin òun láǹpọ̀lé tó yẹn wọn kì í gbé ọkùnrin sórí èjìká náà máa ń gbé wọn sí tó bá ti ṣòṣì báyìí wàá tètè jẹ wọn dànù ó dẹ̀ wọ́n pariwo Ọláyínká o ò ní lè jẹ oúnjẹ gidi sínú ara ẹ o ò lè wọṣọ gidi sára gbogbo òṣèré o dàbí onídọ̀tí o dàbí onípàǹtì kí ló dé ṣé kò ṣe kọ́mọbìnrin rí lórí gbogbo ṣe jáde sí o ò lè rí aṣọ gidi tó máa bu ara ẹ o ò lè rí àsọ̀rọ̀ rẹ kí ni problem ẹ̀ gan-an. Ọláyínká tó jẹ́ pé I am sure pé ibikíbi tó bá wà n tó bá wọ ẹlẹ́dàá ẹ̀ ló máa jẹ nígbàkúgbà ìwọ kí lè jẹ nǹkan gidi sínú ara ẹ àfi kó máa gbàwẹ̀ ní gbogbo gbà kó máa mú gàrí kiri inú ṣọ́ọ̀bù kó máa mú gàrí kiri ilé gbogbo owó tó mẹ́kì láyé ẹ̀ ọwọ́ Ọláyínká ló ń kó sí wàá máa kó fún wàá máa raṣọ wàá máa ra gbogbo ẹ̀ wàá máa rọ́ǹjẹ sí nílé kí ló dé ṣọkùnrin ní ẹni ọkùnrin ló máa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí náà tó bá wí lọ́tọ̀ o ò ní lè sinmi ìwọ ikọ̀ náà ló máa ṣiṣẹ́ láti àárọ̀ dòru gbogbo ìgbà ló máa ń ṣe náìtì tábà ní kí ló dé mo fẹ́ pawó púpọ̀ ní nítorí Ọláyínká mi kí ló dé ìwọ ló máa kọ́kọ́ lọ́kọ ni wo àìkí ń bára ẹni rìn ká má tó ra ẹni bá sọ̀rọ̀ kí ló dé owó táwa ní òun là ń ya ẹ̀ yìí o ọ̀rọ̀ Ọláyínká ẹ̀ ó ti ń pọ̀ jù fún ẹ má jẹ́ kí yín ká dá ẹ lórí wo má jẹ́ kó ya ẹ̀ ń gbére o. Ọláìtàn jẹ́ kí mi sọ nǹkan kan fún ẹ ọkùnrin ò ní àǹfààní kankan tó lè ṣí ẹ ọkùnrin ló ń pọ́n lébẹ̀ yẹn Yínká yẹn bí mo ṣe ń wojú ẹ ìfẹ́ ẹ̀tàn ló wà bẹ́ẹ̀ o mo ń sọ tèmi o ó ń tàn yẹn nì tó bá dọ́wọ́ ẹ̀tàn wo anyway kú sọ tèmi. wá mo ti máa ń sọ fún ẹ bí n pé times that number máa ti ń sọ fún ẹ pé máa bá mi sọ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yẹn kí ló dé gan-an ó dẹ̀ fi Yínká sílẹ̀ ṣé wọ́n mọ Yínká ni ó mọ̀ náà ṣé bí mo ní boyfriend mi bó ṣe wà yẹn bí Yínká ṣe wà yẹn ìfẹ́ òtítọ́ ló ní sí mi bẹ́ẹ̀ lèmi náà ṣe ní ìfẹ́ òtítọ́ sí i sórí bóyá wà yẹn kò lè dà mí èmi gan lè dà sórí yẹ èmi mo ní owó mi tí mo fẹ́ fi lọ ra nǹkan lọ́jà kò sí ìtókùn ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ kí n náwó mi bó bá ṣe wù mí ṣé wọ́n ni mo ná fún ni àbí wọ́n ló kówó lé mi lọ́wọ́ ni ó kì í lókun ṣọ́ ààrẹ bí n pé o ṣé kí ló bá dín bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọn ni kí ìyàn bá ọkùnrin jìyà ni tí wọ́n bá lè ṣe ẹlòmíì lè ṣe náà
tá a bá sọ síwájú báyìí wàá máa sọ sẹ́yìn ìwọ́de ló mọ tó bá ṣe wọ́n fẹ́ ṣàrẹ̀ Yẹmí kí ló dé rẹ̀. káwa máa lọ sí ọgbà yìí. ó dàbò ṣé bí mo lówó mi. wọ́n ní kọ́ pọ̀ nìkan. kí ló kàn gbẹ̀bùn òun gan fúnra rẹ̀ ó láwọn kò lè fúnyàn èmi tí mo dẹ̀ lè fúnyàn kí ló kàn bẹ́ẹ̀ wọ́n wá dẹ̀ ṣe jẹ́ kí n ná owó mi èmi ṣáà mo lo owó mi wọ́n complain fún ẹni. ẹ bá dákun má ṣe yà wọ́n ẹ bá dákun má ṣe yà wọ́n ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ àìfẹ́ tó bá wàrà tó kò ṣe é yọ ẹ bá dákun má ṣe yà wọ́n. Wow! Oh, good! Ọlọ́run ṣe o. Interview. Yeah. Tomorrow morning, 19. Ọlọ́run ṣe o. Ọlọ́run jẹ́ parí lọ́bẹ̀. Great! Máa jà òun. Wọ́n mọ̀ ní fẹ́ débi báyìí o. Kẹ́mi! Má bínú torí Ọlọ́run. Atójú ohun tí ń gbá ìwò yín. Má bínú. Wọ́n sùn ìdùnnú ló ṣubú láyọ̀. Ọlọ́run ti ṣí, Ọlọ́run ti gbàdúrà. Wo company tí mo apply sí yẹn, àwọn ọlọ́ni kí wá fún tàbí lọ́la. Olúwa ṣe o. Ọlọ́run ṣe. Ìbẹ̀rù orí ló fẹ́ wọlé dé yìí. Gbogbo àwa ṣí ọ̀nà àṣì. Ọlọ́run bá. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Kò rí lè so púpọ̀ lọ́wọ́ mi tí mo lè fi wọ mọ́tò lọ. Kò yẹn sìn. Mo rò tó bá lè rí bóyá bí 1,000 naira fún mi kí n tẹ̀ fi ṣọ̀kadà lọ kí n fi ṣìbọ̀. Kò yí. Mi ò ní 1,000 naira kankan lọ́wọ́ bí ṣe wà yìí. Ẹ̀yin náà ṣàmọ̀ situation of things. Ẹ mọ nǹkan tó ń ṣe mí àdágbé àdáfà ni. Mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi kò lówó kankan lọ́wọ́. Níbo lẹ tí wàá fẹ́ yẹ kí n rí 1,000 naira. 1,000 naira. 1,000 naira lónìí. Mi ní kọ́bọ̀ lọ́wọ́ bí ṣe wà yìí. Kí ló ti ń sọ̀rọ̀ báyìí Kẹ́mi? Tẹ́ ẹ̀ dúró lónìí. Bó ṣe ní 1,000 péré yìí, báwo ló ṣe yìí tẹ́ láti padà lọ́sọ̀dọ̀ yín tó bá fẹ́ máa lọ? Èmi ti wo pé bí n ṣe wà ń bí ìwọ̀nba tó bá wà lọ́wọ́ yín ẹ̀ fún mi èmi náà dẹ̀ join ẹ̀pọ̀ mọ́ nǹkan tó wà lọ́wọ́ mi máa fi wọ́. Lẹ́nu òṣìṣàn jọ ṣe sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ báyìí ṣe sọ̀rọ̀ bí òpònú báyìí wá tọwọ́ bọ̀ mí lápò kókó ni owó tó pọ̀ ń bẹ̀ àpò tó yẹ pé bó ṣe wà yìí mi ò lè rántí jọ́ tí mo ní 500 naira ń bẹ̀gbẹ̀ yìí wọ́n sọ pé màá fóun lọ́wọ́ mọ́tò. Bọ̀bọ̀dá mi ní láti kanra mọ́ mi náà lówó lọ́wọ́ èmi náà lówó lọ́wọ́ ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn náà ṣé mi ni mo kọ́ sẹ́tẹ̀ fi lo àbẹ́ mi mo ní pé ká fẹ́ lọ ṣe interview kẹ má náwó tẹ máa fi wọ́n. má gbẹ̀gbẹ́ àgbọ̀. máa mú lórí ẹ máa jẹ́ kí n máa kanra unnecessarily lówó lọ́wọ́ tún béèrè owó lọ́wọ́ bí. Olami, how are you, darling? Sweetie, ṣé mo pé company tí mo apply sí yẹn mo ń wo ìyàwó mi rìn sí wọ́n ń try láti sọ fún mi pé ọ̀la ni interview yẹn. Ọ̀la àmì lágbára Ọlọ́run bọ́ mo kọ mi ò ní parí fún ẹ nǹkan dà gan-an owó tí màá tẹ fi wọ mọ́tò lọ bẹ́ẹ̀ kò sí rárá Ọlọ́run kò sí tẹ̀jẹ̀ 1,000 naira kí n fi wọ mọ́tò lọ́bọ̀ ó tán kò bá mi mọ̀ wá náà ni wọ́n sọ thank you darling o ṣé thank you má bínú thank you I love you o ṣé dẹ yeah thank you. Kúnlé owó kan ń bọ̀ láìpẹ́ yìí. Owó ń bọ̀ Ọlọ́run. Ẹ̀gbọ́n mi níbo lówó tẹ̀sán yìí ti lọ. Èké Mr. Gbéborun mi ò ní sọ fún ẹ tí ẹni pé kò ti rówó náà dátọ mi ò ní sọ o like wọ́n lè fi gist wọ́n lè fi gbé e lọ mi ò ní sọ fún ẹ. Nígbà tó sọ fún mi pé ohun wọlé bọ̀ sí tí màá tún bèrè ibi tó wọn náà ti wọlé bọ̀. Ẹ̀tún ni mo kọ̀ yín lábò
mo ṣe bèbí tó wọ́n náà ti wọlé bọ̀. wọ́n gbé mi mọ́ra ọmọ nǹkan tó máa fi mú mi kúnlé gbọ́ nǹkan tó lò wọlé anyway máa gist ẹ. sórí mo pàdé lady kan ní Facebook omi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ tó bá rí lady very beautiful sweet gan so when we got chatting ó sọ fún mi pé London based lòun pé London ni àwọn òbí òun gan wà bẹ́ẹ̀ lòun ti ń gbé láti ilẹ̀ London ọmọ Nàìjíríà lè ní o Nàìjíríà ló bí mi sí àwọn rough weather Nàìjíríà ni aṣáàṣì ẹ̀yẹ so ó dijọ́ kan mo sọ fún pé mo broke mo ṣe ní pé kí ló ti máa broke mo ní èèyàn máa ń broke ṣe tó bá yí bó ṣe sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ broke bí ìgbà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni èèyàn bá broke ó ní kí n má wọrí pé wọ́n á send owó sí mi wọ́n á send owó sí mi ṣe bó ṣe sọ̀rọ̀ owó yẹn wàá rò pé owó jẹ́ nǹkan kan sí ni Ọlọ́run ó lè lò ní mo fẹ́ mo ní any amount wà ní òkè pé òun á surprise mi. ẹ̀gbọ́n mi ẹ sọ fún mi náà orí owó òun kòkó lẹ́yìn àti lédè náà sọ yìí wá. orí ọwọ́ bá wo ọ̀rẹ́ lásán ni wà náà. just friends. yeah just friends. anyway that is good. tó bá tẹ kọ́kọ́ sẹ́yìn lówó tá a sọ yìí náà. àṣà ìrònú nǹkan tàlẹ́ fún náà ṣe tó lè máa mú wọlé abẹ́yẹn mọ́ ni. yeah make sense at least tábà tí ẹni tọrọ kọ́bọ̀ láti irú business ẹ̀ á lè máa gbọ́ ọ̀rọ̀ oúnjẹ mọ̀ pé Yorùbá ní tí oúnjẹ bá ti kú nínú iṣẹ́ bùṣe nìyẹn. and secondly tẹ́yìn bá wù dáadáa ẹ mọ̀ pé great opportunity ni kẹ́hìn máa jẹ́ fún wa. opportunity báwo. èmi rò yí pé tẹ́ bá gbé súnmọ́ lédè tẹ́jọ́ wọnú ara yín tẹ́ wọnú ara tẹ́bẹ̀ sí wọ́n ṣe wọlé wòde tẹ́yìn àtẹ́jọ́ ń sọ̀rọ̀ ẹ̀mọ́ tó dé pé lédè tí ó bá gbóhùn yín kò ní lè sùn tí ó bá gbóhùn yín lọ́jọ́ kò ní lè jẹun ó máa ń wúlò fún wa bí kí Kúnlé ọláìtàn wa ń kọ́. ẹ̀gbọ́n mi ẹ gbàgbé láìtàn yẹn ti ẹ̀ jàre ṣẹ́yìn mọ̀ pé opportunity lost can never be regained tó bá tó ojú ṣíṣú flomala. ẹ bá dákun má ṣe yà wọ́n ẹ bá dákun má ṣe yà wọ́n ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ àìfẹ́ tó bá wàrà tó kò ṣe é yọ ẹ bá dákun má ṣe yà wọ́n. ẹ̀yin ọ̀rẹ́ mi mò ń bọ̀. ok o. pẹ̀lẹ́ kí ló ṣe. ìṣòro rẹ kí pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ ní ìṣòro bọ́ọ̀lù wo náà ṣe wá ṣe ó bá sì wọ bàtà mo ṣàlùkò kọ mọ́rin jìn báyìí. pẹ̀lẹ́ ìwọ gan kojú sápò ní orí tó ṣòwò à ń bẹ̀rẹ̀. ibo lẹ ń lọ níbo lẹ́tẹ̀ tí ń bọ̀ gan-an wọ́n lè ṣe mọ̀ pé mo wà nílé ní Sunday báyìí ẹ fi yà. kò ṣe pé àdìdì wà bẹ́ẹ̀ náà. àwa má kàn tiẹ̀ ń jáde lọ ń tiwa ni bíbí n pé ṣe ní ẹ̀ dandan ká yàwó ẹ̀ èmi dẹ̀ sọ fún un pé ó possible kó má sìn lé torí ènìyàn ní Sunday pé ọ̀dọ̀ yín ká ló máa ń wà lé ní Sunday àkọ́ṣà ni pé ká try luck wa o and thank God abáyá ń lé. wo a tẹ̀ dúpẹ́ pé ẹ kọjá ní ojúde ọba tẹ kọba. ọba àdìsó dẹ̀ ti bó lẹ́sẹ̀. láìtàn ṣé wọ́n ló fàdúrà aṣọ ẹ̀. èmi náà ní pẹ̀lú ògo Ọlọ́run mélòó náà ní aṣọ náà. aṣọ ọkùnrin mà ní gbogbo ẹ̀. ṣèbí aṣọ yín ká ti àbúrò ẹ̀ ni. oríṣiríṣi tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n ń dun yín ká wíkìlò mú lọ́wọ́ kó lè fọ́ṣọ ẹ̀ fúnra rẹ̀ owó tó wà ní tàbúrò ẹ̀ pẹ̀lẹ́ o ìyàwó fọṣọ sebẹ̀ ó ṣí yóò dá. kí ni tí òde fi tiẹ̀ ṣe tiẹ̀ bó ṣe wù mí òun ẹ̀ tó bá wù mí máa kó ti boyfriend mi máa kó ti àbúrò ẹ̀ máa kó ti ẹ̀gbọ́n ẹ̀ máa kó tàbúrò ẹ̀ máa kó ti gbogbo family wọn máa fọ̀ kí wà ní tiẹ̀ ṣókun ẹ̀ ni ṣé bí mi mo ní life mi tó bá wù mí máa ní pé bí mo ṣe fẹ́ lo life mi ni ṣókun ẹ̀ ń bẹ́ẹ̀ ni àwa wí tán ilé náà rẹ́yìn kí ló dé tó fi mí rẹ́yìn ṣé wàá fi mí ṣe ẹ̀yẹ nínú ilé mi. èmi tún ń sọ̀tẹ̀ báyìí pẹ̀lú mo ṣe ra mú ẹnu mi tí mo pálé tí mi ti là látàrọ̀ tí mi ti sàn kankan. ṣé o bú mi pẹ̀lú ẹ̀rín tó ń rìn o tí bú mi pẹ̀lú ẹ̀rín kàkọ́ ló ń rìn yẹn. wo fara burúkú balẹ̀ jẹ́ ká bẹ́ẹ̀ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ jẹ́ ká ya ẹ ní làákàyè jẹ́ ká ya ẹ lọ́pọlọ ìwọ bó ṣe dàgbà tó ìkó má gbọ́ kó má ní làákàyè ọmọ tó yóò gbọ̀n ọmọ gọ ẹ ní kó má kú mi ò mọ nǹkan tó máa tún pa ọmọ bí ò kì í ṣe àgọ̀ ìwọ láyé tó wá yìí ìwọ ní ìwọ ń bá ọkùnrin kan fọṣọ òun bá kinní kan fọṣọ ó dẹ̀ tún sọ inú ẹ̀ tún dùn mi ò tiẹ̀ ní wọ́n bilẹ̀ ó sórí òótọ́ lọ̀rẹ́ wa sọ kí ló kàn wọ́n náà ń bẹ̀. bó bá ṣe nìyẹn ló ṣe lè lò láìpẹ́ tó bá decide nínú ọkàn rẹ̀ bókè òun fẹ́ faṣọ kú ni jẹ́ kó faṣọ kú kí n tẹ́ bẹ̀. ó wọ́n ti fẹsẹ̀ fún nǹkan yẹn ó ṣẹ́ bá parẹ́. bẹ́ẹ̀ ni kí n ti máa lọ kí ni ti yí gan. wo
a nífẹ̀ẹ́ la ṣe sọ wípé kò má jóná mọ́lé tó bá jóná mọ́lé kò sí nǹkan tá a fẹ́ fi irú ẹ̀ ṣe ní tó bá wù ẹ́ ló lè fi gbèsè ayé ẹ̀ ṣe nítorí pé a nífẹ̀ẹ́ òun la ṣe ń sọ fún ẹ pé nǹkan tó ń ṣe yóò dà báwọn ọkùnrin ni ṣáwọn lọkọ rí ni ṣáwọn náà kì í nífẹ̀ẹ́ ni àwọn kì í sọ̀rọ̀ wá di ẹrú ọkùnrin náà àwọn ọkùnrin tó jẹ́ pé wọn ò láǹkúrí wọn ò ní àpọ́nlé lára bó ti wù kó kéré mọ́ tó bá gbogbo mo lè gòkè mo lè sọ tó ń ṣe fún yìí tó bá dọ̀là tó bá jẹ́ sí kọ́ńtàkítọ̀ ibo ló fẹ́ lọ kí ló fẹ́ ṣe. láíláí Yínká ò lè ṣe bẹ́ẹ̀ fún mi èmi mo ní Yínká mi. wo ebi ò wá bíbá láti wá bẹ rojọ́ nǹkan kan lèmi máa kàn gbà ládùúrà fún yín pé ọlọ́run ọba o kò ní jẹ́ kó pẹ́ jù kó tó yẹ. àmì o ẹ ṣe ẹ wá mọ́ o ti débi tá à ń lọ. ẹ máa lọ. ìwọ ló ń pìtì ó ń pẹ́ kí nǹkan tó gùn. kí ló kàn ẹ́ gbogbo nǹkan náà ló máa ń ṣe tó àìní gbogbo ẹ̀ ló máa ń ṣe bí pé o mọ̀. nǹkan tó ń ṣe wọn tí wọ́n máa dá sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀. ẹsẹ̀ yín lè ti ń dùn mí. nílò aṣọ tí mo fẹ́ bọ̀ ẹ́ ètò tí máa fi lè tán màá dẹ̀ tún kó tèmi jáde màá dẹ̀ fọ́ mí ìlò ní jíìsì bíi 12 kò dẹ̀ pọ̀ náà. Bárakúnlé, nígbà ilé wa. Sáíwá pẹ̀lú ní oyin. Bárakúnlé ẹ̀wọ̀, nígbà kan ṣẹlẹ̀ nínú ilé yìí tí mi ò understand wọn. Ṣé rí nígbà tí mo wọlé, mo bá foodstuff ní kitchen. Mo wá àwọn gbé ta ló gbé foodstuff wá sí kitchen, mo wá surprised gan nígbà tí mo rí. Ẹ ní láti wà surprised nítorí foodstuff tó wá ní kitchen. Ẹ ní ìdí. Má sọ bẹ́ẹ̀. Ìwé last week tí mo wá sí bíbá kò sí foodstuff kankan lé ìdí nìyẹn tèmi náà fi lọ ọ́zù tí mo fi ní pé kí n gbé foodstuff tí mo gbé wá sí bíbá yìí tí má dé kitchen mo wá bá àwọn oúnjẹ ń bẹ̀ mo bá rice mo bá gàrí mo bá ẹ̀wà mo bá provision gan even drinks mo àwọn pa ta ló máa gbé gbogbo eléyìí mo dẹ̀ wò pé Yínká kọ́ ni ó ra o mo àwọn pé oúnjẹ tèmi gan gbé wá gan kò wúlò mọ́. So ọ̀rọ̀ yẹn lè fẹ́ sọ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ní láti wà bothered. mo wà bothered gan. ṣé oúnjẹ tẹ́rí ń bẹ̀ yín máa sọ story fún yín ọ̀rẹ́ mi kan ló wá sínú ilé yìí last week tó wá kí èmi àti bọ̀dá mi. So èmi àti bọ̀dá mi kò sí nǹkan tá a ti lè fi ṣe lálejò nínú ilé yìí kò sí anything. So ìgbà tó délé mo rò pé bó ṣe rí wa bá ṣe wà ló ṣáà kó story ló sọ fún mọ̀mísẹ́. So bí mọ̀mísẹ́ ṣe ní kó gbé gbogbo stuff sẹ́yìn wá fún wa ní drink o provisions nǹkan tẹ̀ wọ̀nyí àti bí bọ́ọ̀lù ẹ̀ mọ̀ náà in fact mo wà ṣọ́ọ̀bù tẹ́ bá rí ẹ máa bá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. for sure ẹ̀yin by the way nìyẹn ṣe rí mo tẹ̀ tó fẹ́ sọ nǹkan kan fún yín ṣe rí ewu mi ò understand iye nǹkan mọ́ ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kàn wọ́n act funny ṣe rí Yínká tẹ́lẹ̀ mo máa ń rí everyday lọ́sẹ̀ ni wọ́n nísìn á lè ní máa fi rí lẹ́ǹkan ó ti change sí mi ò tiẹ̀ kí ń rí máa pé Yínká yóò dẹ̀jọ́ rí mi ó máa ní àwọn busy ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wá busy tó ni ìgbà tó busy gan tó ṣì ń wáṣẹ́ kiri gan kò ń ṣe báyìí ṣe náà ẹjọ́ ẹ bá mi bẹ̀ bí àmọ́ ti ṣe ni mo dẹ̀ mọ̀ pé mi ò ṣe ó kàn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn sí mi ni ẹ bá mi bẹ̀ bí a kò tiẹ̀ yọjú sí mi ní shop síjẹ́ ti gbọ́. ẹ mo promise yín máa wọrí tó bá dé máa bá yín jíṣẹ́ fún wọn mo dẹ̀ wá shop pé tó bá ṣe ń wọnú ilé mi ní jẹ́ kó jókòó máa jẹ́ kó máa bọ̀ ní shop yẹn straight wọ́n wá rí yín. ẹ ṣe ẹ̀wò mo nígbàgbọ́ lórí yín ẹ bá mi bẹ̀ ṣe ti gbọ́. promise ó dà o àwọn ọ̀rẹ́ yẹn ń kọ́. àwọn wà shop. ok ẹ bá mi kí o. ṣé kó wà báyìí. airport tight post. báyìí kan. yeah ó wà okay báyìí. ẹ wò ṣẹ́rí star ilé gbọ́dọ̀ yàtọ̀ sí ti last one yẹn o although last one yẹn ó nice àwọn èèyàn like ẹ̀ gan lára mi bó ṣe pé tube lélẹ̀ so ẹ gbọ́dọ̀ ṣe kó push everything up ṣó yẹ yín mo tẹ̀ trust yín. kò sí problem ẹ mọ̀ pé kò sí tí mo bá yín rántí ẹ̀ láì. ẹ má disappoint mi o ẹ má disappoint mi o ọjọ́ wo ni kí wọ́n gbà. ẹ wá gbàǹjo Friday. time o títí 2 o'clock ẹ má disappoint mi. mi ò ní disappoint. ó dàbọ̀ àti. ó dàbọ̀. gẹ́gẹ́ máa ń sanwó. Akusha o. Ṣé wàá ókè? Ẹ pọ̀lẹ́. Akusha, mo bá yín lélẹ̀ wọ̀. ó ṣe ń ṣe bí àrèbí pa báyìí. ìwọ ń kọ. ó jẹun kó tó kúrò nílé ni. kò ṣáà mú tiẹ̀ kí mú tèmi. bébí mi ó jẹ kó jẹ. ó ṣe. ẹ ṣe jàre ìyàbídì. Yínká jẹ́ kí n rí níta. ó jẹ ká ẹ lára. ó tí mo gbọ́. lé sílẹ̀ náà.
mo lọ ti rí owó tètè ra. Mo ní kí tẹ̀. Ọlọ́run ọba òun. Kí ni ọlọ́run dùn pé kí èèyàn máa dìyàwó náà lóde? Ọlá ìtàn. Ọkè ṣé wọ́n lè káyé owó tó ti fún mi rí? Èmi náà láti ṣe bí ọkùnrin, àwọn owó kan wà tí mo ti sín. Kò yẹ ẹ́ sìn pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan èmi náà máa ṣe bí ọkùnrin. Ká gbà pé wọ́n lọ́lọ́run ṣe lọ́kọ, ó ṣèmi níyàwó. Kò ń ṣe gbogbo gbà ló yẹ kí n máa wù wá. Tó ṣe gbogbo ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn náà. Ìyẹn bẹ́ẹ̀. Dùnú, ìwọ náà rí ìmúra yín kan náà. Mo rí kó tún clean yàtọ̀. Ọlọ́run omi tó ti rówó tó ti ra gbogbo ilé ìbọn wá. Ọwọ́ yóò mú. Aṣọ yìí mi ò lérò pé o ní nínú aṣọ ẹ̀. O kò sí nínú aṣọ mi, kò dẹ̀ ń ṣe mi ni mo rà á pẹ́. O ò dẹ̀ rà kọ́kọ́ náà àwọn aṣọ mi. Aṣọ fẹ́ kí gbogbo ọmọ pọ̀ ló láṣọ fún mi. Tẹ́mi náà lè rà fún fúnra mi ni. Ọ̀rẹ́ mi kan tí mo ti dájọ́ lọ sí skul ni mo pàdé. Mo dẹ̀ sọ fún mi pé nǹkan rí lè wéyìí. Yìí lọ́sọ̀ òun dẹ̀ wá òkè gbá, mo dẹ̀ tẹ̀lé lọlé. Ó dẹ̀ ṣá t-shirt bíi 3 àbí 4 fún mi yìí ná. Àlòkù ni kò ń ṣe tuntun náà, àwọn àlòkù ní. Ó tún fún mi láago, fún mi jeans, ó fún mi lóríṣiríṣi náà. Mo dẹ̀ láti máa yọ bí ọjọ́ yìí ná. Àjọkọ́ mọ ìwọ tó ti kọ́kọ́ pariwo ńkọ́. Ìwọ tó ti kọ́kọ́ pariwo ńkọ́. Jẹ́ kí n wá gbé. Àgbẹ̀ yẹn fàyìn gan o. Ó fàyìn. Wọ́n máa rò pé ó ti dà bẹ́ẹ̀ náà. Wọ́n ní wọ́n fún ọ̀dọ́gbọ́n sí i. Ìwọ kọ́ ló kọ́kọ́ pariwo. Jẹ́ lọ jẹ snacks yẹn. Ẹ wá kí ló dé? Ẹ ti parí ẹ̀ ni. Ẹ bù kí tèmi dà. Ẹ ǹlẹ́ onílé o. Ẹ káàbọ̀ èèyàn náà ṣọ́kọ̀ òjì epo. Ọkọ tí wọ́n ti ẹ̀ kí ń jẹ epo, omi ló máa ń lò kí mo méjì. Ẹ wá, níbo lẹ ti ń dàbọ̀? Ilé wa la kúkú ti ń bọ̀. Ìwọ la dẹ̀ wá kí. A ní ká wá bónírè ìròyìn kí ìrètí wa náà lè tẹ̀ wá lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ kúkú sọ nǹkan kan fún wa, àwádé ti gbọ́, àdẹ̀ fi ṣèbínú ẹ̀kú oríire. Ẹ wá wẹ̀wọ̀. Gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ò yé mi o. Gbogbo àṣàmọ̀ tẹ̀ ń pa yìí, ẹ wo ẹ̀ là kó yé mi nà. Torí ẹ̀ là lọ̀rọ̀, ẹ̀ là kó hàn mí dáadáa kí n understand nǹkan tẹ̀ ń sọ. Kenny, ó fẹ́ máa pretend àbí? Anyway, a ò bínú sí ẹ. Ṣáà ṣe àjọyọ̀ ilé tuntun tẹ́ ẹ ṣe gbà fún wa. A ní mi ò understand nǹkan tí ẹ̀ ń sọ yìí. Ẹ ṣàlàyé ẹ̀ dáadáa because bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí sí bí ẹ ń pẹ̀ kan tó ẹ̀ tún ń tì mí sínú òkùnkùn sí ni mi ò understand ẹ̀. Kò ṣàfẹ́ ká sojú abẹ́ kò ṣàbẹ̀ kò burú. A ní kí a wá kí ẹni ò pé o kú oríire fún ilé tuntun tí wà àti Yínká ṣe gbà ọ́. Ẹ̀mí ni a lò Ọlọ́run ò ní jẹ́ kán ló kò ní jáde níbẹ̀ láti ibẹ̀ bá ilé tí ilẹ̀ máa lọ lágbára Ọlọ́run. Àmín o. A lè dúpẹ́ tí lẹ́jẹ̀ ti bọ́ sí fẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ṣe tó ìgbéyàwó ló parí. Ẹ̀wọ̀ èmi àti Yínká àgbálẹ̀ kọ̀ọ̀kan. Ẹ wá níbo lẹ ti gbọ́ gbogbo àhesọ tí ẹ̀ ń sọ yìí? Yẹmí, jẹ́ ká máa lọ́lé wa. Ó dà pé kò fẹ́ sọ fún wa. Ilé tó jẹ́ pé ìgbà tí mo gbọ́ mi ò gbàgbọ́. Ọ̀hún ti ìgbà tí mo fojú mi méjì rí. Tó fẹ́ máa pretend ṣì. Ewu làbí wọ pretend ń bẹ. Ṣé bí nǹkan ayọ̀ lẹ ń sọ fún mi? Ṣé èmi àti Yínká àwọn àgbálẹ̀ kí o ní kọ́kọ́ sọ fún ẹ̀yin ọ̀rẹ́ mi? Èèyàn onígi nínú ọgbà kó má mọ èso tó máa yọ̀nà. Jóná láìtàn. Ṣé eré ló ń ṣe àbóòtọ́? Wọ́n bá máa ń ṣe parọ́ fún yín, mi ò lè parọ́ fún yín. Ọláìtàn. Ṣé o fẹ́ sọ fún wa pé o mọ̀ pé Yínká ti gba duplex sí Àgbọ̀wá street? Duplex? Wà eré lẹ̀ ṣàbóòtọ́. Àgbà duplex ẹ ti ẹ̀dùn náà ní Yínká ti fẹ́ rówó tó fẹ́ fi gba duplex. Ọ̀rẹ́ mi èkó ẹ̀rí wọ́n gba ẹ̀tàn nílẹ̀ mọ́ òòrùn ayé lòdì. Ṣé kò tán? Ó tán àbí ò tán? Owó tí àdúrà tí mo gbà fún ìjọsìn tí mo ní Ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yẹ òun ló ti ń ṣe. Ọláìtàn, àbọ̀rọ̀ la sọ fún ọmọlúwàbí tó bá dénú àìdò dìndín tó bá kọ́ wájú sí ẹ̀kọ́tà tó bá kọ́ ẹ̀yìn sí ẹ̀kọ́tà tó bá kú ìwọ nìkan kó tó rí ọ̀rẹ́ pa torí tó bá sọ òun ní jẹ́ ká sọ bóyá máa máa gbáwájú ló máa máa gbẹ̀yìn òun ní jẹ́ afẹnu yìí ká fi sọ tó tọ̀rọ̀ fún un. Ọ̀rẹ́ kí ló túbọ̀ ká máa lọ ní àríyẹ náà. Yínká gbà mí tí ẹ fẹ́ gbà mí tí ẹ fẹ́ gbà.
mo ń gbẹ́ o kẹ́mi mo ń gbẹ́ o ọkàn ní láti máa reply àwọn. bọ̀dá mi ó mà ṣe díẹ̀ tí mo ti rí láìtàn bí báyìí ṣé kò ṣe pé ẹ̀yin àti ẹni gbólóhùn àsọ kankan ṣá. ṣé lé ẹ̀ ní bíbá yìí kí lè tó ń béèrè irú question yẹn. òun lẹni jọ́ mẹ́ta ò rí láìtàn bí jọ o má bèmí ní question tí o ṣe. mo mọ̀ pé nǹkan tẹ́ máa sọ náà nìyẹn ẹ má bo nǹkan tí ò ṣe bò gbogbo nǹkan tẹ́ ń sọ gbogbo ẹ̀ ni mo mọ̀ ẹ rò bí àwọn ọmọ àbí pẹ̀lú gbogbo ìranù tẹ́ ń ṣe káàkiri ládùúgbò gbogbo wàhálà tọmọ yẹn ṣe lónìí ọjọ́ tó wà ọjọ́ tí ò sí ọmọ yìí kan náà ni ó wá dì sí ẹsẹ̀ wá rí ọmọ ẹlẹ́sẹ̀ òsì méjì kan tó nítorí pé dé láti Amẹ́ríkà ẹ wá fẹ́ da ọmọ yẹn nù ẹnu ẹ̀ fọ̀rọ̀ ṣírò ara yín wò tó bá yẹ pé mi ní irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ gbarú ẹ̀ ṣẹlẹ̀ aláwọ̀ kírun nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí mi bọ̀dá mi kò dáa. kí ló dé sórí ẹ pé ṣá dáhùn ẹ̀yin ta ló yẹ kó wà àbí kí ni gbogbo kátìkàtì tó ń sọ yìí wá ó ti ń kọjá àyẹ o Kẹ́mi ó ti ń kọjá àyẹ o má gbàgbé bá ṣe jẹ́ o ẹbí ni wá o ẹbí ni wá kó tó lè lanu kó bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn láti jẹ́ pé ìyá kan náà ló bí wa ẹni tó yẹ kó máa sọ̀rọ̀ ẹ̀ rè kò dẹ̀ sọ ọ́ gbẹnu ẹ̀ sàn. ó ti wá yé mi dáadáa báyìí ẹni tó lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ẹ̀ rè ṣé lè fẹ́ sọ nǹkan gidi fún yín ni eléyìí fẹ́ sọ nǹkan gidi fún yín kò ní sọ tó tọ̀rọ̀ fún yín torí àtẹnujẹ ó tiẹ̀ wá dáa ẹ la lọ rẹ́dẹ̀ ti là fún mi nìyẹn ipe èmi àti yín òṣọmọ ìyá ṣé láti kékeré ibi kan láti jọ ń wà ẹ gbogbo akọ́ láti jọ ń ṣe láti kékeré ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ pé mi ò kí ṣọmọ ìyá yín. nítorí ọmọ olówó kan tó wá from nowhere ọmọ ẹlẹ́sẹ̀ òsì méjì. má sọ bẹ́ẹ̀ bọ̀ má sọ bẹ́ẹ̀ ṣọ́ra ẹ Kẹ́mi ṣọ́ra ẹ torí wọ́n fún yàn ẹlẹ́sẹ̀ méjì òrí bó ṣe rí mọ̀gìdìmọ̀gìdì ṣọ́ra ẹ. tí bá rí mọ̀gìdìmọ̀gìdì àwọn tó ń fẹ́ mi ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ wo nǹkan tí ò da o kò dáná ló jẹ́ I know what it means to be neglected. Ṣé ẹ máa rí ẹlẹ́dàá ọmọ yẹn máa jà. Gógó rẹ lọ. Bàbá kó wá lọ jà fún ọdẹ òpònú. Abọ́dẹ̀ yìí lè. Abúlé màá gbọ́ kàtìkàtì tẹ́lẹ̀ ń sọ. Abúlé ògbọ́n fi kú wọ́ọ̀run. Ṣé láì tó wá lẹ́gbẹ̀ẹ́ násì ni? Kó wọ́n ọmọ sọ́mọ. Òfin ìkó yẹ ká lẹ píkṣọ̀ násì sílẹ̀ yìí tó bá di á lè ṣọ̀tọ̀. Ọlọ́run òǹgọ́ ló máa jẹ́ kọ́ ọmọ kókó. I need photo ẹni mi lé. Di ọ̀tún ṣe. Ta ni? Báwo ni? Àti láìsọ ẹ̀ka sọ ṣé kò sì ṣàti ojú yín kọrin lọ́wọ́ báyìí. ẹ wo kò sí nǹkan kan jàre ẹ wo ojoojúmọ́ kọ́ lọ́dún. anyway ojoojúmọ́ lọ́dún lọ́dọ̀ tí wàá bí lágbára lọ́wọ́. àmín Yínká ìwọ ni mo wá rí. ṣé kò sì ṣá. ó ṣí ọmọ orí ẹ̀ sọ̀hún. tọmọ rí bá sọnù òde wa kó fi dé padà kí ni problem ẹ. ṣáàjà wọlé ká lọ sọ̀rọ̀. nídà ti wọlé láti lọ sọ̀rọ̀. ilé máa wọlé fún yín náà ṣe bí ọ̀rọ̀ lọ́kọláya ẹ sọ̀rọ̀ yẹn ìjọ. Yínká ó wí pé ìkà ni ẹ aláìmọ̀ròdè ní ẹ pẹ̀lú wọ́n sọ pé òfin kankan pamọ́ fún mi ó sọ pé irọ́ ni ṣòtí rí sí pé má ṣe lògùn má mọ̀ bí èèyàn ṣe ń yọ sóbà èèyàn ṣe ń yọ gbọ́n ṣòtí gbọ́ ìkà àgbàyà orí. calm down and give me the details. torí gbogbo nǹkan tó ń sọ yìí bíbà tó ń garbage out ni kò yé mi kí ló ṣẹlẹ̀ kò yé mi náà. kò lè yí ẹ ìwà alábòsí èèyàn àgbàyà òṣì yìí bí kò ṣe yẹ títí tẹ́tọ́ gbalẹ́ ní àgbọ̀wá street tàbí níjọ́ tí ẹ̀rí jẹ èmi yìí ni nídìí iṣẹ́ tẹ́lọ̀ mi yìí máa lọ ọ̀sùn títí gbogbo owó tí ń bá rí ìwọ yìí ni mò ń kó fún ọjọ́ tẹ bá fẹ́ san subscription fee èmi mo máa ń kó fún ẹ o wá wá ìwọ wá lọ gba nísà àgbọ̀wá street láì sọ fún mi àgbàyà òṣòrí bó ṣe rí agìnìdàgìnì gbọ̀dọ̀ òde. bẹ́ẹ̀ni òṣìṣọ́ òun kí lè ná ṣé wọ́n lọ ná yẹn dáhùn kí lè ná tẹ̀lé pẹ̀lú náwó tó lanu òṣì tó ń sí rèé lé mi lórí. kí ló ṣe tó ń ṣe bí ẹni tó rí òpè báyìí náà èmi gba lẹ́sà gbọ́wá street kí ló tó yẹ pé òun jẹ́ kọ́ máa bò kọ́ ọ̀bànújẹ́ fún ẹ wọn náà dẹ̀ ń gbé mu wá bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ bí a ṣe rí yẹ́ mo lè sọ̀rọ̀ ẹ̀ kí ló ṣe láìtàn má lùzì nǹkan tọ́lọ̀ fún ẹ o irú ọkùnrin bíi tèmi ṣọ̀nà má jẹ́ káwọn olórí burúkú kan kí wọ́n da ẹ̀pẹ́ sí gàrí ẹ̀ torí inú ti ń bí mi ó ti ń jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ni máa ronú bíi pé ókè ó fẹ́ tì mí síta èmi náà dẹ̀ jáde nǹkan tó ń ṣe yìí gan wọ́n máa ń ronú kí ní gẹ̀fẹ̀ mi kò ní ìbò òkú lẹ́bẹ̀ẹ́. mo gba lẹ́sà gbọ́ wá sí ti màá sì máa gbénu bíbá torí ó sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ mi ò láìkẹ́ o mi ò kò tiẹ̀ sí problem ọlọ́run ṣe fine boy ní mi mo dẹ̀ wá ń gbòòrò kò sí mo kò possible kí n rìn títí kọ́bìnrin méjì mẹ́ta 12 gan máa wò mí lùzẹ̀. má bínú sí mi àwọn olùṣèyàn náà ló jẹ́ kí n máa ṣe wàwọ̀ báyìí jù ń torí ọlọ́run. ọlọ́run ọba ni mo fi ṣe lẹ́yìn tó bá yẹ pé mo attempt obìnrin mi gbogbo kò tí bá dáwọ́lé láyé mi báyìí. má ṣe pé torí ọlọ́run má bínú sí mi. tí bá ṣe pé báwo ló ṣe fẹ́ believe mi láì tó máa ń bà mí lọ́kọ̀ jẹ́ tó bá trust mi mi ò dẹ̀ láìkẹ́ rárá. bínú sí mi mo pé mi ò ṣe rí ẹ̀rí
kí n máa confirm kan kí n tó máa ṣe ṣo ti gbọ́ torí Ọlọ́run fi bẹ̀ ó ṣe ọkọ mi ó ṣe ọ̀hún sí mi èmi náà mọ̀. má bínú ó ti náà ní bínú. má bínú tó lọ́kọ́ fẹ́ pa mí lẹ́kùn ni. wọ́n jẹ́ kí n sunkún ní mi ọlọ́yìn. láìtọ́. wọ́n sunkún òjò tó yọ lọ́wọ́. This is lovely. You like it? I love it. Glad. Good. I'm so happy with it. Oh, thank you. God, tọ́kọ tìyàwó alúbẹ̀ẹ̀bẹ̀. Bàbá ọkọ mi ṣe wà okay. More than okay. Auntie Kemi. Hope you're having fun. Enough fun. Well, mo drinking ká jáde. Ó ló máa fẹ́ ká ṣeré lọ. Kó n fẹ́ ṣe shopping fún ìwọ in particular. Are you serious? Oh, ìyàwó mi bẹ́ẹ̀ ṣe wà yìí. Èṣù oníyà yín o. Ṣé de wá rí bẹ́ẹ̀ ṣe wà yẹn? Together forever lọ́lọ́run máa fi ṣe. Amen. Aya mi, ṣé n gbọ́ máa ń pa àwọn òwe kan. Wọ́n á ní ènìyàn ló wà ní dòrò tó fi ń dùn. Ibi tẹ̀ wọ́n kan ni mo vote fi tẹ̀fẹ̀ wọlé. Really? Yeah, that's true. Thank you. Yeah. Thank you. So the people too. All right there. And Kemi. Bọ̀dá mi Àtẹ́sùnì. Ẹ má wọrí, èmi náà ti wá rí nsìn pé ọmọ tó chan ọmọ tó mọ́dé lẹ́rìí. Ṣé ìlú ti wá rí pé ọmọ tó ṣọ̀rọ̀ gan ni yín sí? Ṣé ilé yàtọ̀ sí ọmọ tó Holla baby, Wizzy, Wizzy and Olamide. Yeah, Mizzy, call it. Ladies, girl, you know you look so fine, and I want you to be mine. Girl, on me you can rely. I'll be waiting for reply. Girl, you know you look so fine, and I want you to be mine. Girl, on me you can rely. I'll be waiting for reply. Girl, with you nobody compare. Láti nǹkan tí yàn ti ń gba géètì àtẹ̀rẹ́ yìí yọjú sí mi. Wọ́n sì ń lé nìyẹn o. Ọ̀gá ń kú ló máa ń lọ. Over an hour ń sìn. Tó bá tẹ̀ pé mo tẹ̀ rí àbúrò ẹ̀ ṣe bí kò bá tẹ̀ dá á mọ ibi tí Yínká lọ. Bọ́lákúnlé. Ẹ káàsán. Mo ti wá bíbá ẹ̀ over an hour. Mo wá hùn pé kò sẹ́ni bọ̀dì ńlé. Ẹ jọ̀ọ́ níbo ni Yínká lọ? Wọ́n sì ń lè. Kò sí ńlé. Yínká ò gbé call mi for the past 2 weeks. Mo dẹ̀ tún máa ń wá sí bíbá mi ò ní bẹ́ẹ̀ ní bọ̀dì ńlé. Ṣé wọ́n avoid mi ni àbí kí ló ń ṣẹlẹ̀ gan? Ẹ mọ̀ pé iṣẹ́ tí bọ́dà mi ṣe rí sí òun ló máa take so much of his time. Ṣé àìpẹ́ tí mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù gan ó jẹ́ kó mọ̀ pé tọ̀sán tó báyìí ni wọ́n máa fi ń ṣiṣẹ́. Tọ̀sán tó rò. Ibi ẹ̀ ni. Ṣé bí wọ́n ní pé tí ọkọ̀ bá rí òkun tó bá rí ọ̀sà èbúté báyìí ló máa ń fi àbọ̀ sí. Ó ṣe máa náà wò ní dé láti fi iṣẹ́ kó dá náà. Á ti ẹ̀ pè mí lórí fóònù ó wá avoid mi ní náà. Ibi báyìí ni Yínká máa ti bá mi. Àǹtí Láìpẹ́ ẹ má wulẹ̀ jọ torí bọ́dà mi jẹ́ kí n mọ̀ wípé ó máa di weekend tàbí next week káwọn tó wálé. Ẹ má ní kẹjọ́ kò ní sí ẹ lè rí wọn lọ́sẹ̀ yìí. Ó di weekend kó tó dé. Irú iṣẹ́ wo ló máa lè máa ṣe tó máa jẹ́ pé weekend nìkan ló máa dé? Kò sí problem. Nígbà tó jẹ́ pé kò gbé call tèmi mọ́ bóyá kẹ́ bá mi pè lórí fóònù yín since tó yẹ pé call yín nìkan ló ń gbé sí. Ìsísí mo dẹ̀ ń bọ̀ kẹ́ máa wò ó
ni mo bá nǹkan sọ̀rọ̀ lójú ọ̀nà tí credit mi tó kù sí credit kò sí ṣe báyìí lórí fóònù mi. Kò sí problem ẹ jẹ́ kí n yọ owó ní báàgì mi kí n bá yín ra credit network wo lẹ̀ ń lò. ó tẹ̀ ti gbàgbọ́ bátìrì mi kan ti lò kẹ́ tó ní ẹ̀dẹ́ ta ẹ̀ra káàdì bátìrì ti tán. Ṣé ẹ wo bátìrì tèmi full àádẹ́ yọ sim card yín àfi sínú tèmi mi á sáré lọ ra credit yẹn àádẹ́ lóde ẹ̀ lórí fóònù. ẹ ṣe má yọrọ yín lẹ́nu ẹ ṣe gbọ́dọ̀ wà láàárọ̀ ọ̀la káàpẹ́ òun kẹ́ bá wọn sọ̀rọ̀ because ìgbà tẹ́lẹ̀ àti wọn jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n jẹ́ kí n máa mọ̀ pé àwọn máa ṣe over the night ni wọn ò lè ráyè wọn ò sì lè pick call anybody àfi tó bá dé àárọ̀ la ẹ padà ká bá wọn sọ̀rọ̀ láàárọ̀ la ẹ má gbàgbé pé wọ́n ní tádùúrà bá gbà tán apá aládùúrà kan òkè ń ká mọ́ àwa náà là ń gbàdúrà pé kan ríṣẹ́ wọ́n lè ti wá iṣẹ́ náà sí àṣà lè gbàdúrà kan lọ́wọ́ tún gbà lọ́wọ́ wọn àbí. so mi ò lè bá yín ká sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ náà ni wọ́n. ó dà kò burú ó dà bọ̀. ó dà bọ̀ ok ó dà bọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣètò kò àrùdàn síbẹ̀ yẹn látàrọ̀ adé jókòó síbẹ̀ à ń bí pé kí ló dé ó bá wa sọ̀rọ̀. ẹ wò mo ti sọ fún yín pé kò sí nǹkan kan. kókò mi kì í dúró báyìí. ọlá ìtàn ó ṣe má pretend fún wa mọ́ jáwọ́ ẹ̀bùn ká faṣọ rú ẹ̀ ṣé rò pé àmọ̀ pé ọláyínká ẹ̀ ti fi ẹlẹ̀ ó ti tẹ̀lé ara lóyìnbó lọ ṣótọ́. báwo ló ṣe mọ̀ lóòótọ́ ni ọláyínká ti lọ bá ọmọ olórí burúkú yìí ọmọ tó ní tí àǹfààní yẹn tó wàá gbé ọláyínká sá lọ fún mi. ọlá ìtàn ìwọ ń bi àwa pé báwo làwa ṣe mọ̀ wípé ọláyínká ti fi ẹ́ sílẹ̀ dọ́nà kí ló ń lọ nínú ìlú ìtawà ìlú mọ́ àfi tá a bá fẹ́ fi gbígbọ́ ṣaláìgbọ́ àwa ti mọ̀ tipẹ́tipẹ́tipẹ́ ṣe bí ọjọ́ kìíní àná táwa bá inú ilé ẹ̀ bíbáyìí tá a sọ fún yín pé ọláyínká ti ẹ̀ yìí o ọláyínká mi nǹkan ṣẹṣẹ ó ti gba duplex síta onírọ́ oníkòrí bẹ́ẹ̀ ó gbà wá gbọ́ tó bá jẹ́ wípé àtìgbà yẹn ló ti kékeré pẹ̀ka ìrókò ni ó ṣe é ṣe kí nǹkan má bàjẹ́ báyìí ó gbọ́ sí wa lẹ́nu ó lẹ́nu wọn rùn ṣọ́ọ̀tù àbí kò tọ́ yẹn. ọ̀rẹ́ kí wàá ní ṣíṣe báyìí. kò sí ṣíṣe kò sáìṣe lẹ́yìn kákan wọn máa fàdúrà àwọn ọ̀rẹ́ wa lọ́wọ́ kọ́lọ́run ọba kó jọ nínú àánú ẹ̀ kó bá darí ìfẹ́ ẹ̀ padà wálé ìyẹn tó bá ṣe é ṣe. à ń sọ ń gbà yẹn lẹ́nu wọn rùn. kò sí ọ̀rọ̀ àdúrà nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣẹ́rí ṣé bí ní àdírẹ́sì Yínká. yes. a ní. ẹ jọ ẹ máa fún mi nítorí wípé wọn lè tọ́jú mi yàn mí lẹ́kọ̀ọ́ jẹ. ó ti sún mi Yínká lẹ́yìn kó jẹ́ lẹ́wọ̀n mi. ó ti tó à ń sọ fún ẹgbẹ́ yẹn lọ́wọ́ náà ó pọ̀ sí wa. gbogbo mi ni mo kọ́ fún Yínká. inú wọn ti dáná ní ìbò. èmi ni o ẹ jọ yọjú sí wa ń bì báyìí. ta ló béèrè. ẹ ká sọ̀rọ̀. ẹ ká sọ. ẹ jọ Yínká ni mo béèrè. Yínká. bẹ́ẹ̀.
ọ̀gá mi nìyẹn. ẹ jọ ṣé wọ́n wà nílé. wọ́n sì ń lè. ẹ jọ ta ló wà nílé. ìyàwó wọn àtàbúrò wọn wà nílé ṣá. ìyàwó wọn àtàbúrò wọn. ó wà nílé. ó dà ẹ jọ ẹ bá mi pé àbúrò wọn. kí n pò wọn wá. bẹ́ẹ̀ni. ń bọ̀. ìyàwó wọn àtàbúrò wọn. sọ àbúrò yín ká náà wà níbà. ọlọ́mbẹ̀. ẹ ká sàn sí ká. ẹ ká sọ wọ̀dà kúnlé. wọ̀dà kúnlé imú mà níkà o imú mà níkà tó jẹ́ ká gbóhùn àṣebí o lẹ́yìn so èyí lè kúrò ní ilé náà kẹ́kọ̀ọ́ wá sí ibà láì sọ fún mi tí nǹkan ò bá tiẹ̀ sọ fún mi ṣe bóyá kẹ́yìn yọ sọ fún mi kó dá o. ọkọ mi ẹ̀yin àti talẹ ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tí wọ́n sọ fún yín pé ó máa ń disturb ọ̀la ládùúgbò. really but kí ló máa ń ṣe ẹ̀yin táníkà nàìjíríà yìí náà. no ṣé kò jẹ́ kó mọ̀ pé destiny Okowa àti Yínká pọ̀ ni. Yínká ò kì í ṣe ṣàwáwù ẹ̀ náà kí ló máa ń ṣe ẹ̀yin pípé kí ló fẹ́ no anything tó bá ti fẹ́ o lè sọ fún mi máa ṣe fún ẹ o fi láyínká mi lẹ̀ what's the problem. wá bó ló ti mú ẹ wá lọ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ẹni tí mo ṣì ń bá sọ̀rọ̀ ní lórí ìdúró ìwọ kàn wá from nowhere kan jump sílẹ̀ bí ò bá tiẹ̀ kú ẹ ṣé o lè kọ́ ara ẹ ni o kàn wá from nowhere ṣé Yínká ò sọ fún ẹ pé òun ní ọkàn tí òun fẹ́ tẹ́lẹ̀ ni àbí kò sọ fún ẹ pé òun ní ẹni tí òun àti ẹjọ́ ń jìyà bọ̀ o wá from nowhere ọbẹ̀ ti jiná sí o fẹ́ wá máa jẹ́ níbi tí o ti gbé kaná tó o ti sọ o lè ní ẹṣọ yín pò lé obìnrin ní wá mi ò bẹ́ẹ̀ tiẹ̀ wá bíbá yìí o ẹni tí mo ṣì ń bá sọ̀rọ̀ ni o kọjú máa kó face business tiẹ̀ o. ìjọ torí Ọlọ́run ṣé nǹkan tó fẹ́ bíbá yìí ó ti wá rí no dá mi lóhùn náà because ó dàbí pé etí ẹ ti di ojú ẹ ti fọ́ o ò mọ nǹkan tó ń ṣe mọ́ ṣé táníkà máa ń sọyàn dólòṣì ni but what's your problem. jẹ́ kí n wá sọ fún ẹ láti èní lọ má jẹ́ kí n rí ẹsẹ̀ méjèèjì ń bíbá ẹ mọ́ ṣó ti gbọ́ nǹkan tí mò ń sọ ṣórí o lè lọ sájégúnlẹ̀ or wherever anywhere tó bá ti wù ẹ́ kó lọ mú ẹsẹ̀ tiẹ̀ kó lọ mú àwọn ẹgbẹ́ ẹ ṣórí Yínká tó ń wò yẹn Yínká ò lè fẹ́rù ẹ̀ náà kí ló fẹ́ fi irú ẹ̀ ṣe wò mí láti òkè délẹ̀ ṣórí irú mi báyìí òun ló yẹ Yínká kó ń ṣerú ọmọ dọ̀tí báyìí. ní sùúrù ṣé àwọn èèyàn kan ló wà ní Ajégúnlẹ̀ torí o kúrò London àbí nbo lọ́nà ti wá o wá sí Nàìjíríà bí báyìí o rí ọkùnrin ní gbogbo ibẹ̀ yẹn Yínká ló wá ń wọ̀ ẹ́ sórí pé o lé ńlẹ̀ gidi gan ni ẹ jọ ń torí Ọlọ́run mi ìbá ti tiẹ̀ wá bíbáyìí ṣáàrẹ àfi Ọláyínká sílẹ̀ fún mi o mi ìbá ti tiẹ̀ wá bíbáyìí ṣó ti gbọ́ má bú mi o má fi mí kọ́ ọ̀rọ̀ sọ o ṣó ti gbọ́. òun ṣáà ni mo ti sọ fún ẹ̀yin ṣó ti gbọ́ nǹkan tí mo sọ. let today be the last day tó máa fi ẹsẹ̀ òsì ẹ méjèèjì tó máa fi dẹ́nu ọ̀nà mi because ojú tó bá débi bá máa arrest ẹ ṣó ti gbọ́. ó máa dé ṣe nǹkan o ojú mi máa máa rí tó o. mi bá kò fún ní advice kan pé kí ẹ padà sọ́dọ̀ wa ṣé mo pé ibi environment àwa yìí ó yàtọ̀ sí àdúrà àti ń bọ̀ lọ́hùn èmi ìdè ní láìka máa pariwo tẹ́ ń fẹ́ tẹ́ pé ní bọ̀dá Yínká tẹ́ ń fẹ́ tó bá dé àwọn àbáyín ẹ̀jọ̀ sọ́ni tùbí nù àpò ní máa pariwo bìkínní bíbí ìyàtọ̀. kò ní dáa fún ìfúnkọ̀ tẹ́ sọ yẹn àwọn wo ni àwọn tó fẹ́ fẹ́ yín nígbà tí mo kówó mi tí mo lọ́wọ́ mi sọ pé àwọn ló fẹ́ fẹ́ yín kò ní dáa fún yín àti wọ́n àtẹ́wọ́n ẹranko tẹ̀múdà yìí kò ní dáa fún ẹ̀yẹ́jì ẹ̀yẹ́ àṣìyèrè ẹ̀yẹ́ ẹlẹ́bí ni wọ́n mo ṣe fún wọn láàárọ̀ mo ṣe fún wọn lọ́sàn-án olórí burúkú méjì yìí. ẹ ṣe fáwọn. olórí burúkú ni. àwọn ilé ilẹ̀ ṣe fún. ṣóṣì ò ṣí ẹ tí Yínká bá wà ń bíbá yìí gan kò lè ní pé kí ìwọ burúkú yìí kò fi ọwọ́ ẹ̀kan mi kún wá lé mi kúrò mi báyìí. ọ̀gá mi ó dà pé wọ bíráàsì ojú ẹ̀ mọ̀kàn tẹ́ ẹ̀ sọ. ta ló wọ bíráàsì ojú kò ní dá fún ẹ fún nǹkan tó sọ. ẹ máa lọ jẹrí ọ ní kẹ́ máa lọ ẹ máa lọ ẹ máa lọ àní ẹ máa lọ ẹ máa lọ àní ẹ máa lọ tẹ́jẹrí kẹ́ máa lọ ẹ kúrò bí. aláìtàn tó bá ní kan pẹ̀lú tí mi wá bó ṣe rí rèé orí ọ̀kẹ́rẹ́ kòkó láwọn bá a wí fọ́mọ ẹni àgbọ́ bá a sọ̀rọ̀ fọ́mọ ẹni àgbà a sọ fún ẹ tó a kékékéké a pariwo fún ẹ tó aláwọn ọkùnrin ejò ni wọ́n ṣe nu ẹnu fún ìwọ náà wo ibi tó bá ìgbésí ayé ara ẹ dé níwọ ọmọ tó dáa
gbogbo ṣe rí jákujáku nítorí ọkùnrin tó ń gbádùn ayé tiẹ̀ níbì kan ìwọ wá sọra ẹ̀ di rádaràda nítorí ìfẹ́ ládùúgbò bó ṣe forí ṣe tó ń fọhùn ṣe tó fún Yínká wobi tó já ẹ sí ṣé ojú tiẹ̀ náà ti wá jà báyìí ṣáà rẹ̀ ti balẹ̀. gbogbo ìṣẹ́jú ìmọ̀ ìfẹ́ pa mí bí ọtí pọ̀ mo lè ti pinnu wípé ẹni tó bá já ìgbàlẹ̀ mi òun ló máa fẹ́ Yínká dẹ̀ ló disvirgin mi ìdí nìyí tí mo fẹ́ sá gbogbo ipá mi láti mú ìlérí iṣẹ́ ṣẹ́jú mi. Ọláìtàn iye ò possible mọ́ aṣọ òbọmọ yẹn mọ́ ọmọbìnrin yẹn ti fowó gbọkọ mọ́ ẹ lọ́wọ́. ọmọbìnrin ò sọ bẹ́ẹ̀ mi kò lè gba Ọláyínká tèmi láyé kò lè gbà ó dá mi lójú bẹ́ẹ̀. Ọláìtàn ó ń tàn ní tàbẹ̀ kò lè gba ọkọ tiẹ̀ kò lè gba Ọláyínká tiẹ̀ ṣé ètò ṣẹ̀fẹ̀ gbà àbí ètò ti gbà tipẹ́tipẹ́ ètò gbà mọ́ ẹ lọ́wọ́ nǹkan. níṣẹ́ ni kí gbogbo yín bá ìkẹlẹ̀ fọwọ́ lẹ́rọ nítorí wípé Ọláyínká tèmi ó ṣe ń padà wá bá mi. ṣé ó lè tọ́ tóògùn bá ń jẹ́ tọ́lọ́run ó máa padà wá ṣùgbọ́n Yínká ni ó máa padà wá bá mi. ìṣòro Yínká padà bọ̀ ó ṣeré tiẹ̀ lọ ni. aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa àrífín lọ́rọ̀ wáyé olúwa nìkan ló yé. olúwa máa fọ ọmọ wa dẹ páńpẹ́ fún wa ọmọ tá à ń torí ẹ̀ jìṣẹ́ jìyà ohun tá a bá ní sọ́mọ ní ojogún ẹ̀ bódọ́là ojú kòkòrò ohun àìní sùúrù ní mú ní kánjú ọ̀la ká rọra ṣe. ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa àrífín lọ́rọ̀ wáyé olúwa nìkan ló yé. ìtàkùn láyé omi lènìyàn bódò bá ṣàn wá lápá ọ̀tún tí kan tún ṣàn wá lápá òsì ó níbi tí wọ́n ti pàdé o ìpàdé odò méjì lórí àpáta ariwo ńlá ni. ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa àrífín lọ́rọ̀ wáyé olúwa nìkan ló yé. ẹni kú pẹ̀lú ẹni tó sọnù wọ́n á pàdé níjọ́ kan wọ́n pàdé lójú ayé wọ́n lè pàdé lójú ọ̀run ìpàdé ara ayé pẹ̀lú ara ọ̀run wàhálà ńlá ni. ohun àṣeláyé kì í pamọ́ aṣọ òwò wa ọjọ́ kan bọ̀ tá ó gbẹ̀san ìwà wa àrífín lọ́rọ̀ wáyé olúwa nìkan ló yé. bí ìwọ bá ṣe rere ara kì í wá yá ọ.